ayé burú o kò yé mi mọ́, ibi tá bá máa gbà kò yé mi o. Ọ̀rọ̀ ikú Tèmítọ́pẹ́ Ọ̀ṣọ́bà, ọ̀rọ̀ náà mà ti le gan. Wọ́n ti fẹ́ ṣe autopsy fún Tèmítọ́pẹ́ Ọ̀ṣọ́bà. In play voice note kan fún yín tẹ́ fi mọ̀ pé ayé burú, ọmọ ènìyàn níkà, ọmọ ènìyàn àbìdí yànyàn. Àwọn tíṣẹ̀lẹ̀ náà sojú wọn níbi tí wọ́n ti gbé Tèmítọ́pẹ́ Ọ̀ṣọ́bà tí wọ́n ti gbé inú kórópè tí wọ́n ń gbé lọ ibì kan. In play ẹ̀ fún yín, wọ́n ti ṣàlàyé, wọ́n ti jáde sọ̀rọ̀. Àwọn kọ̀ọ̀kan ti ń jáde sọ̀rọ̀. Ẹ wò, ẹ kọ́kọ́ gbọ́rọ̀ lẹ́nu Akeem, ìyẹn ọkọ àwọn single mother. Ó ti fìdí ẹ̀ múlẹ̀ pé àwọn ẹbí olóògbé ti pè wọ́n páwọn ti ṣetán láti ṣe autopsy fún òkú Tèmítọ́pẹ́ Ọ̀ṣọ́bà. Mo ń bọ̀, ẹ má yí lọ bí kankan o, ẹ gbọ́ voice note náà, ẹ̀rọ ayé ọba yín. Family ìkànnì àwọn ẹ̀gbọ́n Tọ́pẹ́ tó wà ní UK wọ́n ti reach out sí mi, so wọ́n ti accept ní káwọn máa ṣe autopsy. Wọ́n máa ṣe autopsy báyìí gan, wọ́n ń ṣe meeting lọ́wọ́, so they are going to do autopsy. So wọ́n dẹ̀ sọ pé àwọn máa carry me along gbogbo tó bá ń ṣe pátá. So now I think they are also getting involved and they want justice also. So ẹ wá farabalẹ̀ gbọ́ voice note tẹ́ni náà ṣàlàyé in tójú ẹ̀ rí bí wọ́n ṣe gbé Tèmítọ́pẹ́ Ọ̀ṣọ́bà, bí wọ́n ṣe gbé inú kórópè tí wọ́n ń gbé e lọ, bí kórópè ṣe takú, bí wọ́n ṣe gbé jọkalẹ̀ sínú ilẹ̀, báwọn yẹn ṣe ń parọ́ pé ó ti ní àgànná ni, bí wọ́n ṣe gbé lọ police station, bí wọ́n ṣe mú kúrò ní police station tó jẹ́ pé lẹ́yìn ìgbà tí wọ́n mú kúrò police station làwọn gbọ́ pé ọjọ́ lọ ní pé ẹni náà ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́ tí ń sì fẹ́ kẹ́ ẹ gbọ́, kẹ́ ẹ farabalẹ̀ gbọ́. Ṣé rí ọ̀rọ̀ tá à ń wí, a ti ń pè lóore, ó ti ń larunú torí pé ọ̀tọ̀ ní tí gbogbo wa pé o, ọ̀tọ̀ ní tó padà já sí. Ọ̀rọ̀ ikú Tèmítọ́pẹ́ Ọ̀ṣọ́bà yìí yóò sì lọ fáfáfá torí pé olùtùnú, eyín olùsọ ìtùnú eléyìí tó jẹ́ ọkọ Tèmítọ́pẹ́ Ọ̀ṣọ́bà ọwọ́ bàbá o, ọwọ́ olùsọ ò mọ́ o. Gbogbo àwọn ènìyàn ní ti ń pè pé kò náà jáde kó wá sọ̀rọ̀ nípa nǹkan tó mọ̀ nípa ikú Tèmítọ́pẹ́ Ọ̀ṣọ́bà torí pé Tèmítọ́pẹ́ Ọ̀ṣọ́bà níbi tẹ́ni sọ ó ṣàlàyé pé wọ́n ti gba gbogbo property òun, wọ́n ti gba ilé òun, wọ́n ti gba mọ́tò òun. Ẹ wo, ẹ méjì ń sọ̀rọ̀ pọ̀, ẹ kọ́kọ́ gbọ́n tí wọ́n sọ, mò ń padà bọ̀, ẹ má lọ ibì kankan. Ayé le, ọmọ ènìyàn àbìdí yànyàn. Ọ̀rọ̀ ikú Ọ̀ṣọ́bà ìyàlẹ́nu ló jẹ́ fún wa nítorí ní ìjọ tí incident yìí ṣẹlẹ̀ ní ojú wa ní Ìtẹ̀lẹ́wà Aziz, àwọn officers tó ń ṣiṣẹ́ tó ń control traffic ní Ìtẹ̀lẹ́wà, àwọn ni wọ́n dá mọ́tò kan dúró, wọ́n fẹ́ pàṣẹ àwọn mọ́tò tí apá ibi tó ń bọ̀ láti ọ̀nà Ìrẹsẹ̀. Ní bó ṣe dá mọ́tò yẹn dúró, kórópè kan wà lẹ́yìn mọ́tò car tí wọ́n dá dúró yẹn, white and blue ní kórópè yẹn. Dírẹ́bà kórópè yẹn ló wá pé àwọn officers yẹn, ó béèrè ọ̀nà lọ́wọ́ wọn ní ibo ni omi tóró. Bí wọ́n ṣe ń fẹ́ júwe omi tóró fún ni ṣàdédé ni wọ́n rí pé èèyàn kan ṣí ilẹ̀kùn kórópè yẹn lójijì. Ẹni yẹn wọ sùtánà white, ó dàbí pé ṣẹlẹ̀ ni tó sábọ́lẹ̀ nínú kórópè yẹn. Bó ṣe sábọ́lẹ̀ nínú yẹn, ó sáré wá síbi ọ̀dọ̀ àwọn ọlọ́kadà tó wà ní Ìtẹ̀lẹ́wà. Ó wá pariwo pé kó gbà wọn pé wọ́n fẹ́ lọ pa òun ni o. Bí wọ́n ṣe gbọ́ yẹn ni àwọn officers yẹn fi wọ́n pé kó má jẹ́ pé bóyá àwọn kidnapper ni àwọn tí ó wà ní kórópè yẹn. Nítorí lẹ́yìn dírẹ́bà ó tún kọ ọmọbìnrin kan, ìyẹn náà wọ sùtánà, ṣùgbọ́n sùtánà yẹn bíi ti àwọn kérúbù ni àwọn officers yẹn fi wá páàkì kórópè yẹn, kókó páàkì pé kí ni nǹkan tí ó ṣẹlẹ̀. Ọmọlédì tí ó wọ sùtánà bíi kérúbù yẹn wá sọ pé ẹ̀gbọ́n òun ni ọmọlédì. Nígbà tí wọ́n máa wojú arábìnrin yẹn láwárí pé actress ni, pé Ọ̀ṣọ́bà lélẹ́yìí, pé alọ́ba ní àyín pé actress lòun kọ́ Ọ̀ṣọ́bà wọn fẹ́ lọ pa òun ni. Kí ló dé tó ṣe fẹ́ lọ pa ẹ́? Ọba ń béèrè lọ́wọ́ ẹ̀ ní ọmọlédì tí bí wọ́n sọ pé kọ́ má dá lóhùn pé ó fẹ́ dà pé ó ti ní skọ́nskọ́n. Àwọn ń béèrè lọ́wọ́ wọn ní ẹni tí ó bá ní skọ́nskọ́n sọ̀rọ̀ báyìí. Ó wá ní òun mọ̀ọ́mọ̀ ń ṣe bí ẹni tóun ní skọ́nskọ́n ni, nítorí pé nígbà tó ti gbé òun láti Àjà táwọn ti ń bọ̀, èyí pé gbogbo conversation tí wọ́n ń sọ láàrin òun àti dírẹ́fà àti ọkọ òun bọ́kọ òun ṣe ń pè gbogbo ẹ̀ lòun ń gbọ́. Èyí pé bí wọ́n ṣe gba 50 million lọ́wọ́ òun, bí wọ́n ṣe kó gbogbo dúkìá òun gbogbo ẹ̀ pátápátá ni wọ́n jọ ń ṣàlàyé fúnra wọn ní orí fóun gbogbo ẹ̀ lòun gbọ́. Ó ní ṣùgbọ́n gbogbo láti ibi tó ti ń gbóhùn bọ̀, wọ́n kàn sáré ni, kò sí bí wọ́n ṣe lè pariwo tó lè pé ọpẹ́ ní fóun kò ṣe rí pé wọ́n dá mọ́tò dúró bíbí lòun fi ní opportunity àti sá bọ́lẹ̀. Àwa ní kí ló ṣẹlẹ̀ gangan? Ó ní àyín pé wọ́n ti gba owó lọ́wọ́ òun, wọ́n ti gba mọ́tò òun, wọ́n ti gba gbogbo ọ̀tọ̀ fún òun, wọ́n ti ṣe àníkó farabalẹ̀ kóun náà máa sọ̀rọ̀ bí ẹni tó ní pé bóyá a máa fura sí bóyá ó wá farabalẹ̀ wá ní kẹ́lẹ́ mọ̀ nǹkan tóun sọ yín pé òótọ́ ni, yín pé kọ́kọ́rọ́ mọ́tò òun wà nínú kórópè yẹn, òun mọ̀ bí tó wà, abáni ó mọ̀ bí tó wà, ó yà lọ mú wá kéèyàn kọ́kọ́ má tẹ̀lé. Ó dẹ̀ lọ sí mọ́tò, ó dẹ̀ ṣí rẹ̀, ó dẹ̀ mú kọ́kọ́ mọ́tò òun lélẹ̀. Ibẹ̀ láti wá rí pé ọ̀rọ̀ yìí gba ìfurasí pé this is a kidnapping case. Ẹnu àwọn ọlọ́kadà tó wà ní Ìtẹ̀lẹ́wà ló bá lọ tètè gbé ọ̀kadà ó fi lọ pe àwọn ọlọ́pàá ní police barracks. Ìgbà tó pe àwọn ọlọ́pàá dé, a dẹ̀ hand over case yẹn lé wọn lọ́wọ́, mátà yẹn lé wọn lọ́wọ́, wọ́n dẹ̀ gbé gbogbo wọn pátápátá, wọ́n gbé wọn lọ sí police station.
ìgbà tó tó bí ọwọ́ aago 3 sí 4 àwa náà lọ sí station ká lọ wo nǹkan tí ó ń ṣẹlẹ̀ ńbẹ̀ nígbà tí IPO máa attend sí wa ó sọ pé kéèsì yìí ń pé ọkọ ẹ̀ ló dùpọ̀ ẹ̀ ó ní lórí pé kì í ṣe ọ̀rọ̀ kánsà rárá pé wọ́n ti treat kánsà rẹ̀ tí yàgò sí nǹkan tó ń ṣe mọ́ ṣùgbọ́n lórí pé bóyá abẹ́ bímọ pé ó sọ pé òun 40 lòun ṣẹ̀fẹ̀ pé 41 mo dẹ̀ wọ́n pé lóòtítọ́ ó nọ́mà pé ẹni tó ti ń dàgbà ọ̀rọ̀ ọmọ máa jẹ́ lógún wọ́n níbi ọ̀rọ̀ ọmọ pé abẹ́ bímọ àbímọ ni wọ́n fi gbà nípa àwọn tó gbà pọ̀ àparapọ̀ ni wípé ṣùgbọ́n torí pé kéèsì yẹn ti kò ń ṣe jurisdiction wọn ni kéèsì yẹn ló ti bẹ̀rẹ̀ wípé ẹlẹ́mọ̀ọ́rọ̀ ni kéèsì yẹn ti bẹ̀rẹ̀ wípé àwọn ò ní lè fi taratara handle kéèsì yẹn wípé tó ti sọ àwọn fámìlì Ọ̀ṣọ́bà náà dé láti Ṣàgámù wọ́n wá àwọn ẹ̀wọ̀n aṣáájú pé kọ́ hand over àwọn máa lọ sílé àwọn lọ ọmọ witness táwọn máa ṣe ní orí ọ̀rọ̀ nígbà táwọn family ẹ̀ ti dé tọ́lẹ̀ bẹ̀rẹ̀ lọ́wọ́ pé ṣé ó agree pẹ̀lú àwọn family ẹ̀ ó dẹ̀ fún wa agree pé the matter is settled pé àwọn máa tẹ̀lé àwọn family òun pé àwọn pé yóò tẹ̀lé táwọn family òun ti dé pé káwọn lọ yọjú ọ̀rọ̀ ìyẹn ni wọ́n fi release ẹ̀ fáwọn family ẹ̀ wọ́n dẹ̀ release driver yẹn àti ọmọdéjì yẹn pé kó máa gbé wọn lọ wọ́n dẹ̀ gbé wọn sínú kórópè yẹn náà lọ fi gbé wọn àti family lọ fi lọ ọwọ́ 8 ní alẹ́ tá a gbọ́dọ̀ mọ̀ pé ẹni tó ń kúrò station lójú wa nǹkan ti kú. ó mà lágbára o tá a wá la tó fẹ́ gbàgbọ́ mọ́ gẹ́gẹ́ bí èèyàn Ọlọ́run ẹ̀yin náà dẹ̀ mọ̀ tó bá jẹ́ pé ẹ̀ tí ì wò mo ṣe fídíò kan fún yín níbi tí mo ti ṣàlàyé níbi tí ex-boyfriend Tèmítọ́pẹ́ èyàn Òbọnmi tó ti ṣàlàyé bí Tèmítọ́pẹ́ Ọ̀ṣọ́bà bó ṣe bóun lọ́dọ̀ olùṣọ́ọ̀tùnú tí wọ́n ti ṣe nǹkan fóun tó ti béèrè ọkọ̀ ìyá àwọn tó gba gbogbo nǹkan tó gba oríṣiríṣi tó jẹ́ pé àṣẹwọ́ yẹn wá àṣẹyìnbó òun wá rí i pé Tèmítọ́pẹ́ Ọ̀ṣọ́bà òun àti olùṣọ́ọ̀tùnú wọ́n ti jọ ń ṣe wọléwọ̀de ọlọ́yẹ àwọn lẹ́nu ṣé ẹ mọ̀ yìí pé ara olùṣọ́ọ̀tùnú ara rẹ̀ kò mọ́ báyìí torí pé àwọn èèyàn ti ń sọ pé gan pé kì í ṣojú lásán tẹ́lẹ̀ ni ó fi fẹ́ Tèmítọ́pẹ́ Ọ̀ṣọ́bà ṣé ẹ mọ̀ pé ọjọ́ gàtẹ́ kọjọ́ gàtẹ́ ó ti ń fẹsẹ̀ méjèèjì tiro báyìí pẹ̀lú tẹ́ni sọ pẹ̀lú tí ex-boyfriend Tèmítọ́pẹ́ Ọ̀ṣọ́bà tó sọ ṣé ẹ mọ̀ pé ó ti fẹ́ máa jọra wọn ẹni yìí ń fìdí ẹ̀ múlẹ̀ pé Tèmítọ́pẹ́ Ọ̀ṣọ́bà ń sọ fáwọn pé wọ́n ti gba mọ́tò wọn ti gbalé òun pé wọ́n gbá òun táwọn police station náà sì ń fìdí ẹ̀ múlẹ̀ pé lóòótọ́ ni kó tó di pé wọ́n ní kí wọ́n máa lọ irú kù wo gangan ló wá ṣekú pa ṣe rí i pé ọ̀rọ̀ náà ti ń le ọ̀rọ̀ náà ti ń lágbára ṣé ká sọ wípé sórí ìfẹ́ tí máa lérò ṣé ká wá sọ wípé nígbà tí wọ́n ti gba gbogbo nǹkan ní ẹ̀tàn pátápátá ṣé kórópè tí wọ́n gbé ṣé ibìkan ni ẹ ń gbé lọ láti lọ dẹ́mi ẹ̀ légbodò ni àbíbò tiẹ̀ ni ìkankan kọ́ nù ṣé lẹ́yìn ìgbà tí wọ́n wá gbé lọ police station àwọn police station tí wọ́n wá ní kí wọ́n máa lọ pẹ̀lú àwọn family wọn ṣé ká sọ wípé wọ́n ti fún un ní nǹkan jẹ ni tẹ́lẹ̀tẹ́lẹ̀ àbí kó tó di pé wọ́n gbé inú kórópè kan sẹ́yìn ò lérò pé bóyá nǹkan kan lè ti ṣẹlẹ̀ kó tó di pé wọ́n ń tì lọ ibì kan kọ́mọ̀ jẹ́ yí pé bóyá nǹkan kan gan ti ṣe tẹ́lẹ̀ kọ́mọ̀ jẹ́ pé wọ́n ti fi nǹkan kan ṣe ẹ wò ìfẹ́ máa dábàá lórí nǹkan tí o ti ṣùgbọ́n ẹja dúró kún o ṣe autopsy òkú ẹ̀ tí wọ́n bá sì ṣe autopsy tí n tí result autopsy bá ṣe òun ni ó fún wa ní ibi tá à ń lọ gangan ṣe pé autopsy bá ti sọ wípé bóyá poison lọ jẹ á ti mọ̀ wípé á ti mọ ibi tá a wá sí tí autopsy bá sọ wípé nǹkan kan báyìí ló ṣe tàbí bóyá pé wọ́n fún un lọ́rùn pa tàbí nǹkan kan autopsy ọ̀sà ṣàlàyé nǹkan tí ibi tá à ń lọ gangan ibẹ̀ là ń dúró dé ẹjẹ́ máa retí autopsy tó rán adúpẹ́ àwọn family náà ti gbà pé kí wọ́n ṣe autopsy òkú ẹ̀ tẹ́ bá sì ṣe autopsy á wà á mọ ibi tá à ń lọ ayé léwu ẹ mọ́ trust ẹnìkankan eléyìí gẹ́gẹ́ bí ẹ̀kọ́ fẹ́ni kọ̀ọ̀kan wa pé àti olùṣọ́ ògùntàn o àti olùṣọ́ ewúrẹ́ o àti olùṣọ́ nǹkan o kò sẹ́nì kankan tó ṣe é fọkàn tán mọ́ ilé ayé kódà tó fi máwọn àfáà tó fi máwọn wòlíì tó fi máwọn babaláwo ẹ má kó ẹ̀mí yín lé ẹnìkankan lọ́wọ́ èèyàn ò ṣe trust èèyàn burú èèyàn lé èèyàn ọmọ àbìdí yànyàn inú ọ̀bá ṣe síbi ìgbà ni tá a bá sínú wò àbá rí i pé àkekèé ejò nǹkan olóró oríṣiríṣi nǹkan là bá bá nú ọmọ ènìyàn lé